Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. So, inú àwọn èèyàn ń dùn gbòòrò kí ni ìmọ̀ràn yín fún wọn. ìmọ̀ràn ni pé kí ni wọ́n dẹ̀ máa dùn kó lè rọ máa lọ wọ́rọ́wọ́rọ́ kó lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá ọpẹ́ ni kò máa dùn Ọlọ́run ṣá ti bá wa ṣe torí inú àwẹ̀ náà wáyé ìgbà sọ wà lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó sá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. kí ni ìmọ̀ràn yín fáwọn tí wọ́n gbé yín nílé ẹjọ́ kan. àwọn tó gbé mi nílé ẹjọ́ wò ni pé a máa ń sọ kíní kan inú ohun èèyàn lóhun Ọlọ́run àwọn Ọ̀ṣun ọmọ èèyàn wọ́n ti sọ̀rọ̀ pé èmi ọmọ wọn kí wọ́n fẹ́ Adémọlá Adeleke pé èmi ni wọ́n fẹ́ àti PDP ẹgbẹ́ PDP wọ́n lẹ́ lọ́wọ́ gbà lọ́dẹ gbé wa lọ sí ọmọ ní ńlẹ́sìn ilé ẹjọ́ àtẹlẹ́dẹ̀ tí ọlọ́run ti sọ̀rọ̀ tú àwọn adájọ́ tọ́lọ́ ti sọ̀rọ̀ tú àwọn tó nígò ilé kọ́ náà wọ́n fi ẹ̀ ti pé kò sí gbogbo aláborí kọ́ náà wá kájọ sowọ́pọ̀ ká lè jẹ́ kí Ọ̀ṣun ká lè jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó máa lọ sókè kó máa dàgbà sókè kí máa sọ fún wọn ní mọ́ mi ẹ ṣe lọ. ọ̀rọ̀ wa o àwa kọ sáà.